mo wá ń gbọ́ pé nígbà tí Oloye Sunday Igboho jáde tí wọ́n apologize mo gbọ́ pé àwọn ẹ̀fọn kan ń dún tálà àwọn ẹ̀fọn yẹn náà mo ń gbọ́ pé àwọn ẹ̀fọn yẹn ń dún tálà àwọn ẹ̀fọn yẹn pé wọ́n dún pé wọ́n gbọ́dọ̀ apologize àbí ṣé ìṣe pé wọ́n ṣì èrè ṣá. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Àìráyè ni ò jẹ́ kí n fi gbogbo ara ṣe program. Mo force ara mi torí pé mo rí pé prayers mi tún ti fẹ́ máa wà. Ló yẹ kí n force ara mi láti dúró lójú títí báyìí láti ṣe program yẹn. Kí ló ṣẹlẹ̀ gangan? Adẹ̀kú múra òkú màmá wa, màmá gbogbo Yorùbá. Igboho ṣá try, Igboho ṣá ti gbìyànjú. Gbogbo wa láti try. Bọ̀ oníkálùkù, ọ̀nà tó oníkálùkù kọ̀ fi fara gbà ló yàtọ̀. Ó dẹ̀ jura wọn lọ. Igboho ṣá ní bàbá. Bàbá yẹn fèsì ẹ̀ gan, ó pọ̀ gan, a gbọ́dọ̀ tọ́ra wa jẹ. Stay man on the champion, gbogbo Yorùbá ọmọ yín. Ká gbà pé lílà wa wà. Bọ̀ àwa náà ò mi kàn rárá. Pé àìrọ̀, nǹkan tó ti ṣẹlẹ̀ yìí. Gbogbo wa ló ṣẹlẹ̀ sí náà. Lórí káwa náà dúró. Lóòótọ́ gbọ́ tó ní kálukú wá ní Yorùbá nation. Wọ́n rí o. Àwọn kan wá ẹ̀tẹ́ wa, wọ́n rí. Àwọn kan wá pọ̀nlé wa, wọ́n rí. Àwọn kan wá bùkù wa, wọ́n rí. Àwọn kan wá ẹjọ́ wa, àwọn kan dẹ̀ wá màdàrú wa. Mo wá ń gbọ́ pé nígbà tí Oloye Sunday Igboho jáde tí wọ́n apologize mo gbọ́ pé àwọn ẹ̀fọn kan ń dún tálà àwọn ẹ̀fọn yẹn náà mo ń gbọ́ pé àwọn ẹ̀fọn yẹn ń dún tálà àwọn ẹ̀fọn yẹn pé wọ́n ń dún pé wọ́n gbọ́dọ̀ apologize àbí ṣé ìṣe pé wọ́n ṣì èrè ṣá. Oloye Sunday Igboho ní gbé yín débẹ̀ má wọrí bàbá wọn gbé yín débẹ̀ má gbé yín débẹ̀ nọ́mà torí mo rí pé àwọn hùwà bí àgbà ẹ má wọrí èmi ò nídìí àti hùwà bí àgbà ẹ jẹ́ kí hùwà bí ọmọdé kẹ́lẹ́ mọ̀ pé ọmọdé ń ṣe mí gan gidi ni. Àwọn fẹ́ máa ṣẹ́nukù wọn fẹ́ já yín tán pátá pé wà ṣé oníkálùkù ló now àwọn tó jẹ́ àwọn olóríire ẹ̀dá tó jẹ́ pé àwọn ni full supporter Igboho ṣá àwọn ni full supporter Yorùbá nation mi ò tí ì ever rí wọn kọ́ make complain torí tí mi bá tiẹ̀ dá gbogbo wọn mọ̀ torí kì í ṣe gbogbo èèyàn ló máa láìkì bí mo ṣe ń ṣe yìí àfẹ́ tó bá gbádùn láì tó bá gbádùn nínú heart ló lè understand mi torí mi kì í pretend mi mọ̀ pa ẹ̀ ò níyà láìkì mi ni àtọ́bálẹ̀ láìkì mi náà yẹ kó ní nǹkan tẹ́yìn nìyẹn rí lára mi so mi ò kí pretend mi like pretend ó pè mí ká fẹsẹ̀ fọ́ra wa lójú ká tó parí ẹ̀ ju pé kí wàá ní ẹ sínú kí níyẹn ò dáa understand now àwọn tó jẹ́ full supporter Igboho ṣá tí mi bá tiẹ̀ mọ̀ wọ́n tán ẹnu àwọn tí mo mọ̀ wọ́n ever complain pé why tí Igboho apologize kódà àtúrò àwọn èèyàn wa tó jẹ́ màmá wa bàbá wa tó jẹ́ full supporter wa tó sọ Saheed sọ fún Oloye Sunday Igboho kó sinmi ara ẹ̀ jẹ́jẹ́ kó padà wálé kó wá ṣe tiẹ̀ o oníkálùkù ló gbọ́mọ ẹ̀ lọ Shoprite lọ́jọ́ December o oníkálùkù ló gbọ́mọ ẹ̀ lọ mọ́ lọ jẹ chicken lọ́jọ́ December kò sẹ́ni tó jókòó sílé o kò sẹ́ni tí pati bá dé tó wà cancel ẹ̀ nínú gbogbo àwọn complainant yìí o gbogbo wọn láàrin tọ́nà ń jẹ fàájì o wáyé táwọn náà ò ṣe bọ́ síwájú ìwọ tó bá ti mọ̀ pé nǹkan tí Igboho ṣá tó ṣe yẹn ó wrong èmi Saheed Ire mo tún rẹ́jà àti fi 2 years sílẹ̀ láì ṣiṣẹ́ báyìí bọ́ síwájú máa tẹ̀lé ẹ bí mo yẹ fi táìmù yẹn sílẹ̀ tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ yín wò wá bí pọ́ dẹ̀ ní wá bí pa àwa láàgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn complainants yẹn ni mo sọ kì í ṣe yín fans tẹ́ gbádùn tó bá ti mọ̀ pé Igboho ṣá kò tẹ́ lọ́rùn pẹ̀lú bó ṣe apologize yẹn bọ́ síwájú máa wọrí máa tẹ̀lé ẹ bọ̀ máa kàn fojú kan tẹ̀lé ẹni mi ní fojú méjèèjì tẹ̀lé ẹ mo yẹ fojú méjèèjì tẹ̀lé bàbá wa tí mo mọ̀ pé original ni wọ́n bí ẹ yẹ fojú méjèèjì tẹ̀lé wọn pé wọn kò sí ọ̀gá sẹ́ẹ̀ kò yé èmi ló kọ́ gan gbọ́dọ̀ fún Nigeria frustration dèkòdèkò pé ẹ̀ ń wáyé nìṣá bọ̀ normal díẹ̀ tó fọlọ́gbọ́n tí èèyàn bá jagun síwájú kó tún try láti wẹ̀yìn wò tí èèyàn bá jagun síwájú kó try láti wẹ̀yìn wò ta ló kù lẹ́yìn ẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ àwọn tí ò fi wálẹ̀ tí ò fi Ọlọ́run lẹ̀ lára májàsọ́lá àwọn kan lè jókòó sínú yàrá ibiṣẹ́ àsìkò ibiṣẹ́ wọn máa tó wọn máa lọ wọn bá tún dé láti ibiṣẹ́ wá tún lọ ṣe fàájì olórí ibú wọn máa complain ẹnìkan tí ò dé wọ́n tí n bá dá ẹmọ̀ pé o complain tí n bá rí ẹ wọ́n náà wọ́n máa gbá etí ẹ pé o kó security 10 dání tí n bá dá ẹmọ̀ nínú àwọn tó ń complain máa gbá etí ẹ bẹ́tà kó lọ wá bí kan jókòó sí tó bá ti mọ̀ pé o máa complain kẹ́rí kò sẹ́nìkan tó bá ti ẹnìkan kan kọlu bá bu ayà mọ́tẹ́ bá fẹ́ gbọ́ kẹ́rí tí Igboho ṣá bá dé ẹ fẹ́ gbọ́ àbí àwọn náà máa lé freedom fún ọmọ tán bí nílẹ̀ Yorùbá ìgbà election ó kù election kù díẹ̀ àwọn èèyàn lísìtì sí wa mọ̀ èbú lóríṣiríṣi irọ́ lóríṣiríṣi irọ́ tí Igboho ṣá yẹn ti ẹ̀ pọ̀ ọ̀tọ̀ ní $30,000 ọ̀tọ̀ ní kìnnìkan $1,000 ẹ̀dẹ̀ parọ́ mọ́mọ́ lójú ayé ẹ̀
Yorùbá ẹ try gan o mi ìdẹ̀rẹ̀ sọ pé Yorùbá ẹ try gan àwọn tí èpè ń jà nínú Yorùbá lọ́ ń hùwà burúkú yẹn àwọn tí èpè àólẹ̀ èpè àwọn tó ti ṣẹ́ṣẹ́ṣẹ́ṣẹ́ fúnlẹ̀ Yorùbá àwọn tépè ń jà ni wọ́n jókòó sí kọ́nà àwọn ò lè jáde lẹ́yìn kọ́mọ sàkámàjì kọ́mọ parọ́ kọ́mọ tanra wọn tó máa rò pé àwọn ń tọ̀yàn ojú Yorùbá ti là kọjá kó máa deceive wa understand kẹ́ni kankan má complain májàsọ́lá bí wọ́n ṣe apologize yẹn ó ti tán nìyẹn àfẹn tó bá láṣẹ jù wọ́n ti apologize yẹn ti lọ nìyẹn ṣẹwárí èmi tí mo jọ wọn yín náà mo gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ má bínú gbogbo ẹni tí bá ti ṣẹ̀ ẹ jẹ́ torí tọ́lọ́ ẹ foríjì mi o bọ́n ṣe ń pa àwọn èèyàn tó ṣe ń tẹ́jẹ̀ ṣe ń dànù yẹn ló ń ká mi lára o ló yẹ kí mi sọ̀rọ̀ ṣàbàṣàbà kí ṣe pé mo bàjẹ́ o ẹ ṣe àjẹbá mowó mi dání lọ́jọ́ òkú màmá ẹ jẹ́ torí Ọlọ́run ẹ ní dààmú o ẹ̀yin tí bá ti ṣẹ̀ ni mò ń sọ mo mọ̀ pé àwọn fáǹsì náà máa ṣe mí dáadáa o bọ̀ mo kàn tún ń bẹ àwọn bàbá wa ní kọ́jọ́ kan torí Ọlọ́run ẹ dáríjì mi o bàbá Ṣèyí Mákindé ẹ ṣáà mọ̀ mí tí ẹ ṣẹ̀ yín náà mo gbé yín débẹ̀ ni ọ̀gá mi Sanwó-Olú Tuale mo kàn gbé yín débẹ̀ ni mo ṣẹ̀ yín náà bàbá mi original number 1 ní ọ̀fífẹ́ àmúṣe bàbá o mo ṣe bàbá o bọ̀ mo ti tọrọ ìdáríjì tipẹ́tipẹ́ ìṣẹ̀dá yín gan dáríjì mi torí mo rí pẹ́ ṣàdúrà fún mi mo rí kò ní bàjẹ́ bàbá mi ẹ wo ẹnì kankan lè tiyàn kankan pọ̀ mọ́ òye kóníkálùkù dira má yẹ kó pa ẹ́ ní Nàìjíríà tó bá dẹ̀ ti túra lẹ̀ tó bá ti pa ó ti ẹni yẹn ti lọ náà nìyẹn so a ti try kò ṣe kò jólú rè ṣe ni wọ́n máa ṣe léyìí ẹ máa complain tó bá tún ṣe míì náà wọ́n á tún complain kí ló dé kí ló wá fẹ́ kọ́ ṣe ó tẹ̀ ti sọ wa ẹ wo òkú àwa múra òkú adẹ̀ máa ṣe gbogbo ṣe ń jẹ́ tọ́lọ́hún tó bá ti da February 22, 23 so gbogbo ẹni tó bá ń bá èmi Saheed Ire lọ gbogbo àwọn èèyàn tí mo rí pé àwọn èèyàn tó pọ̀ ti raṣọ o pẹ̀lú tó bá ń bá mi lọ àti transport ni àti lodging bí mo ṣe máa ṣe lélẹ̀ àwọn tó bá lè sùn papọ̀ pé bóyá ká fìyàn mẹ́rin sínú yàrá kan ẹ mọ̀ as boys to boys now street àwọn yẹn torí kìí ṣe gbogbo èèyàn ní apá wọn ká bí mo ṣe fẹ́ sọ̀rọ̀ yìí so àwọn tó bá ti mọ̀ pé wọ́n lè sùn sínú hòtẹ́ẹ̀ papọ̀ àbẹ́ tó bá ti mọ̀ pé ó lè sùn sínú mọ́tò ẹ̀ kò ní problem àbẹ́ tó bá lè sùn sí tó bá yẹ kó hòtẹ́ẹ̀ náà fẹ́ gbà á ti gbà ká tó lọ so àwọn tó bá lè sùn papọ̀ 30,000 ní àtòwò transport but àwọn tó bá dẹ̀ fẹ́ gba lọ́jì kékeré náà tó yẹ pé charge ẹ̀ sùn àtẹ̀fún àti kiri 50,000 nìyẹn pẹ̀lú owó transport àti lodging àwọn tiwantiwa tó máa sun lodge tó gbá fẹ́rẹ́ díẹ̀ tó máa tan iná da 12 ọmọ tó pa pẹ̀lú transport 70,000 ni but àwọn kò rẹ́fọn rí ẹ̀yin ará ọmọ bọ̀tìbọ̀tì VIP ìkan wà 100,000 ìkan wà 150,000 nǹkan tó fi yàtọ̀ síra wọn tó bá di ọjọ́ òkú gangan ẹ máa mọ̀ torí pé tójú bá wù kó dí bó bá ṣe wù kójú dí tó àwọn VIP yẹn èmi máa àtẹ́ǹdì sí wọn o kò sí bó ṣe máa rí ṣá wá dẹ̀ wà well welcome torí èrò máa pọ̀ irọ́ ò dáa dey play èrò máa pọ̀ àwọn tó tiẹ̀ ti raṣọ gan-an yé àwọn èèyàn ò dẹ̀ tí ì raṣọ wọ́n yẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ní so aṣọ yẹn máa lọ fà èmi kan ti mọ̀ pé pàtí yẹn máa lọ fà pẹ̀lú àwọn arrangement tí mo ti ń rí so mo rí pé ó máa dùn gan Yorùbá general lẹ́yìn ọmọ ọkọ ẹ kárí ẹ kú àìgbàgbé even àwọn tó jẹ́ pé wọ́n dá 1,000 raṣọ wọ́n tún wà pé a máa raṣọ iṣẹ́ àmúfọ́ o ẹbí ìfọ́nà bàbá Yorùbá ni bàbá wọ̀ tiẹ̀ mo dẹ̀ fàṣìkò ìdúpẹ́ fún ìyá tó fún mi ní 20 carton of wine fún òkú màmá pé ó kí o káwa náà fi jira wa mú lágbo yẹn àwọn tó bá tẹ̀ tó fẹ́ jẹ́ sponsor àtèmi náà ẹ má gbàgbé mi Saheed Ire mọ̀ kémi náà máa ṣe nǹkan kan lójú agbo yẹn náà ẹ wo bó ṣe ń lọ mo dẹ̀ mọ̀ pé nọ́mà máa ríra wa láyọ̀ àtàlàfíà a máa pàdé ẹ̀yin my mommy ẹ̀yin my daddy a máa pàdé mẹ́rin ṣàmọ̀ ẹ̀yin VIP tẹ́ bá fẹ́ ká lu agbo mọ́jú náà tẹ́ kọ̀ fẹ́ kí kákọ̀ wà mí kan kákọ̀ máa lu tùǹgbà nọ́mà ká má sùn ní 22 yẹn mọ́jú 23 ẹ̀yin tẹ́ bá fẹ́ bẹ́ẹ̀ náà ẹ gbé mi débẹ̀ ẹ jẹ́ kí n mọ̀ kò ní bàjẹ́ o ojú kò ní agbo fàájì là ń lọ àwọn fẹ́ lọ ṣe fàájì ni kò sí kankan Ìgbòho ṣá free to everybody one love bọ̀ wá kọ̀ béèrè ní kó tó súnmọ́ bàbá kó má lọ jẹ gbàtí látẹ̀yìn tó dáhùn ọmọ kéékèèké kan náà wà bẹ́ẹ̀ tó yẹ pé tó bá rí bàbá inú wọn máa dùn wọ́n fẹ́ sábà wọn bọ̀ kò ní rí bẹ́ẹ̀ o kò ní sábà bàbá bẹ́ẹ̀ yẹn o ọlọ́mọ yẹn ká rí gbàtí ní 2024 ìgbàtí máa ń pààyàn o so ẹni tó bá dẹ̀ máa kò dẹ̀ sáyè fún wọ́nranwọ̀nran fún gbogbo àwọn ọmọ kéékèèké tá a bá ń lọ kò sáyè fún wọ́nranwọ̀nran mo make announcement yìí ó ní reason because security full everywhere no ever make any mistake because àwọn èèyàn wa tó ń bọ̀ láti diaspora tó ń bọ̀ láti Abuja tó ń bọ̀ káàkiri all over the world a máa fẹ́ protect wọn o so má lọ fọ́ o oníbàjẹ́ o a máa ṣe party ayọ̀ o a ní ṣìṣe o kò jù bẹ́ẹ̀ lọ.
This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.